Ayọ̀ Bánkálẹ̀ Ewébì lórúkọ tèmi jẹ́. Mí sínú, mí síta. Kí ló fi mú imú ọ̀rẹ́ wa fi imú fínlẹ̀? Tí mo bá ní kó fi imú fínlẹ̀, nítorí pé imú tó ń wò yìí ó gbóòórùn ọbẹ̀. Imú tó ń wò yìí ó gbóòórùn tùràrí, ó gbóòórùn lọ́fíńdà, ó gbóòórùn ara, ṣùgbọ́n kò gbóòórùn àṣebí. Ọ̀rẹ́ tó ti bá rìn tipẹ́tipẹ́ ló bá dé lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́bàá jọ rìn káàkiri. Kó o fi imú fínlẹ̀ kó o béèrè ibi tó ti ń bọ̀. Kó o tún mọ orú èèyàn tó tún jẹ́ ní ìsìn. Ọlọ́run ní jẹ́ kí n rógun àkóbá o. Ẹ̀yin náà ò ní rógun àdábá. Àtàwa àtàwọn ọmọ wa ẹ jẹ́ a fi imú fínlẹ̀. Gbogbo ẹ̀yà ara pátápátá Ọlọ́run fi pòwe ni. Imú níkà kò gbóòórùn àṣebí. Ayọ̀ Bánkálẹ̀ Ewébì yìí lórúkọ mi.